àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o àwọn aládùn kájọ máa ṣeré o kẹ́síkẹ́síkẹ́ àwọn aládùn rẹ o. but kí ló ti máa ń ṣe wọn lóṣèlú àti wọn nílé ìjọsìn báyìí náà wọ́n yìí ṣe báyìí ní abroad now. Nah, bro. Nobody does this abroad. You know what I mean? Abroad, everybody minds their business. You mind your business. You know what I mean? Wọ́n ṣe bóyá lẹ́yìn náà. Come on. Mind your business. You know what I mean? Ṣé ìwọ ìwé mélòó ló kọ́ ní ìwà wọn sí? Ṣé ìwé tó mind your business mélòó ló kọ́ ń bẹ̀? Ìwọ náà ṣáà lo bí oṣù mélòó kan bẹ̀ kó tó di pé wọ́n deport ẹ̀ padà wálé. Bro, clear story. What you talking about? What you talking about? Ẹ wo ṣe dáìpá abroad. Abroad máa ń gún ẹ̀gbọ́n ní ọ̀. Ẹ̀gún mi. Ṣùgbọ́n èmi ló dúkùú sẹ́gbẹ̀ẹ́ ẹ̀gún mi. Wọ́n tọ́kí máa wú ibi ló ti lọ sọ́hùn. Àwọn aláàrẹ̀ wọn lọ síbẹ̀ yẹn. A ní kó gún mi sẹ́ẹ̀. Damn, they don't know. Ẹ̀gbọ́n kí ló ń ṣe yín náà dẹ̀ ṣe báyìí náà. Mo kàn try àti fún yín ní àṣírí style tá a máa ń live lọ́hùn yẹn náà. Gbẹ́nu sọ̀hún. Damn. Gbẹ́nu sọ̀hún. Come on, bro. Why you acting so local? Come on. Èmi ń lóko tí wọ́n bá fún ẹ ní ẹlbù àmọ́ pé mo lóko. Ẹ̀gbọ́n ẹgbẹ́ kalẹ̀ rẹ̀ tẹ̀ mẹ́rin kankan. Bro, come on, lively up, Papa, lively up, you know what I mean? Go yẹ kí kàtá náà lọ sùn nìyẹn go. Ṣé yẹn tiẹ̀? Come on. Ìwọ gan ò mọ nǹkan tó ń sọ kàtá tó ń wo yẹn ọlọ́rọ̀ mi ni ìwọ gangan lọ́rọ̀ mi nílé. Kàtá? Lọ́wọ́ ẹni tó ń kọlẹ̀kùn. Hey Joe! Lọ́wọ́ ẹni tó ń kọlẹ̀kùn mẹ́ẹ̀. Mo rán iṣẹ́ òun rán lómi. Ṣé o tún yín kan tó máa bá ẹ sọ? Try to be responsible. Come on, go look there. Benson. Àná mo ti rí bó tí ó ṣe hàn sí mi ní nǹkan tó jẹ́ kán lé ẹ padà láti bẹ̀yẹn. Ó ṣe hàn sí mi ní. Màá rán iṣẹ́ kó máa ṣe. Dádì wọ́n ń béèrè yín o. Ta ni kán wọlé? Ó láwọn Fáyé Adé. Ẹ kán wọlé Fáyé kán. Let him come in. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sá o. Ẹ kálẹ́ sá o. Ẹ mọ̀ wọlé bọ̀ o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ pẹ̀lẹ́. Ẹ jókòó. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ jẹ́ bá yín gbé báàgì. Ẹ bá wọlé ṣe. Ẹ pẹ̀lẹ́ ẹ jọ ṣé láti wo sàn. Èmi ni Teslim Akérédosù ọmọ bàbá Fáyẹmí. Ok ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ kí la lè ṣe kí ló ṣe kò sí. Ṣé mọ bàbá Fáyẹmí oníkòkò. Fáyẹmí oníkòkò Fáyẹmí orúkọ yẹn ring bell Fáyẹmí bọ́mí lè pick bí tí mo ti. Bàbá oníkòkò tó ta ilẹ̀ yìí fún yín. Ọmọ onílẹ̀ káàbọ̀ wà àtijọ́ mẹ́ta gẹ̀ landlord ẹgbẹ̀lẹ́ ṣé kò wá sí tí a rí lálẹ́ báyìí. Hey, come on, bro. Come on, damn, man. See, ọ̀rọ̀ ń tóbi ká fọ̀bẹ bú náà. Come on, don't cry. Bàbá ọmọ oníkòkò kí ló ṣẹlẹ̀ gangan. Bàbá oníkòkò ti kú. Damn, yeah. Sorry, bro. Sure. Wò ó bàbá ti lè di àgbáńrè náà nù àbí ká gbàdúrà kó lóun tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Ẹ pẹ̀lẹ́ ṣé ẹ wá need help ní báyìí. Bẹ́ẹ̀ni. Mi ìdẹ̀ wá ní much lọ́wọ́ o. Ohun tí mo tiẹ̀ bá wà ohun tí ẹ̀ sọ̀rọ̀ owó mo fẹ́ kẹ́ bá mi wá gold tí bàbá mi tọ́jú sí orí ilẹ̀ yín ni mo ti ń ṣe wàhálà gidi gan látàárọ̀ o kí n tó locate bí. Ọmọ oníkòkò tí bá gbọ́ yín dáadáa ẹni bàbá yín tọ́jú gold sórí ilẹ̀ mi yìí. Bẹ́ẹ̀ni. How so?
Will tí bàbá mi kọ sílẹ̀ òun ló jẹ́ ká mọ̀ pé bàbá mi tọ́jú gold tó ṣe iyebíye sí orí ìkan nínú àwọn ilẹ̀ oko wọn. Àmọ́ firstborn wa ti ta gbogbo ẹ̀. Ọpẹ́ ni fọ́lọ́run pé bàbá mi tọ́jú máàpù àti ìlànà tá lè fi warí òun ló jẹ́ kí n débí. Ó ṣe pé orí gold ni èmi àti family mi ń gbé láti orí ọjọ́ yìí. Kódà sorry ìwé náà rèé. kílẹ̀ má bọ̀ ọmọ nílẹ̀ má bọ̀ kílẹ̀ náà kí ló ń ṣe o fẹ́ rọ̀bù ẹ̀nu lé o fẹ́ rọ̀bù ẹ̀ni ọmọ landlord mi ni náà. Ẹ pẹ̀lẹ́ bàbá ó dáa. Ẹ ṣé o. Okay. Lọ plan ilé ti gbó. Tí o mọ ọjọ́ náà ti ṣe ni ilé òkè náà dẹ̀ ti ń bọ̀. Ó ti yí lépo. That's true. So ìgbà tí a fẹ́ ṣe foundation ilé yìí, you know, there was this igi ọdún tó wà báyìí, then òkúta kan náà wà báyìí. Bẹ́ẹ̀ni, àárín ibẹ̀ gangan náà ní kinní ń wà. Àárín ibẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni ni gold ń wà. Bẹ́ẹ̀ni. You see, the fix now is that mi lè rántí particular place tí igi yẹn wà. Come on, bro. Come on. That's why you've got me, man. You know I'm the brain. That's no problem. Ṣé mo kọ́ tó máa ṣe? A máa mọ bá ṣe máa juxtapose láàrin ìwé yìí àti plan ilẹ̀ yín. Ṣó yẹ yín? Before you know we get something good out of it. You know what I mean? Come on. English. No, you know, for the first time, I think there's sense in what he said. There's sense in what he said. Okay. Ẹ pẹ̀lẹ́ mo bá ní kòkó. Yes, sir. Ẹ pẹ̀lẹ́. Yes, sir. Ṣé problem tẹ́ wà ń bẹ̀ báyìí ni pé bá ṣe wà yìí náà ni ọkùnrin lákùnrin ẹ̀yẹ kan ṣì wà lé tó náà gbalaja ọ̀kan náà tó wà gbọ́dọ̀ náà báyìí tó pé ó máa wá ọ̀rẹ́ ọmọ mi ni ọkùnrin náà ni gbogbo wa gbogbo àwọn obìnrin ilé ò sí lára wọn kò dẹ́ ṣe pé bẹ́ẹ̀ nǹkan tó pé wọ́n máa dé nísìn unfortunately àfi gbogbo ara mọ́ náà dá. Dádì àmọ́ tí ń ṣe àti máa sóúnjẹ mo ti ń sóúnjẹ dáadáa. Ṣé wọ́n lè gun yan lálẹ́? Sá. I thought so. Ẹ wo, as the brain, like you know, man, ẹ máa suggest pé kó get hotel down the street fún. I think he looks tired anyway. Looks tired. You know, this is the second time you've been saying something reasonable, actually. Ẹ pẹ̀lẹ́ ọmọ olókù kì í dé bá nínú ká yẹrí. Ẹ pẹ̀lẹ́. Mo máa pe hotel kan tó wà nínú estate wa ń bí guest house actually so that ẹ lọ sinmi síbẹ̀ yẹn. Ṣé ẹ láàkì yan? Ó dáa. Iyán náà dáa. Iyán náà dáa. Iyán pẹ̀lú kí ni? Ṣé máa lọ́bẹ̀ ṣapá? Ẹnu mi lè sọ yẹn. Láàkì for rírò. Tó bá máa lẹ́jà àrọ̀ lórí. Okay. Màá pè wọ́n kọ́ lè tètè bá yín gúnyán yẹn lẹ̀. We've been customers for the past 15 years. So ẹni tètè bá sọ fún ọ̀nà màá sáré bá mi ṣe lẹ̀. Junior sáré bá mú káàkiri mi wá. Okay. Yes. Ẹ pẹ̀lẹ́ lókun sí wàhálà. Ẹ ṣé o. Eléyìí ńkọ́? Ẹnu alẹ́ máa mílì dání. Mo lè bá. Kí ló tún ṣe ń bí? Kí ló tún ṣe ń bí? Mo mọ̀ súnmọ́ ibi a fẹ́ ṣe prayer as normal bá ṣe máa ṣe. Jésù Kristi Olúwa gbọ́ àdúrà wa. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. A ti gbàdúrà tán. Pẹ̀lẹ́. Ẹ ṣé o. Move it man. Máa ṣe bí ṣòkòtò ní dúró ń di máa ṣe bí bóyá ní tó kó kìíní sínú ẹgbẹ̀lẹ́. Ìmákọ̀ mi lè dání. Ṣé fẹ́ mu dání ni? No, ó lè lọ sẹ́gbó ti dọ̀tí gan láti abúlé ó ti ṣe gbogbo kìíní yẹn. Àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. This is the best news ever. Ṣé mo ṣe wà bí iṣẹ́ àní mi ní sùn tá a fi máa rí gold yẹn. Oorun wẹ̀ àbí ká lọ wá gold yẹn. Àní mo ṣe wà yìí iṣẹ́ jù ṣé kí tá bá ti wà rí gold yẹn lásán tí bá ti gba court tí mo fẹ́ gbà máa kọ́ gbé bébì mi lọ sí UK ni. Lọ chill, you know what I mean? Kẹ́ lọ chill. Ṣé bí mi ṣe ṣe wà yìí máa fly àwọn pàdé mi wá láti Canada ASAP. Straight up àwọn máa bẹ̀rẹ̀ sí record orin. In fact sef
ASAP ni mo máa sọ record label mi. ASAP. Junior ASAP. kí ló ṣẹlẹ̀ ohun ẹ̀ lágọ̀ kọ̀ọ̀hó it's a banana but guy so kí lè máa ń discuss by. a ti sọ̀rọ̀ tán. Family matter. Ni well constitutionally I'm also a member of this family so any right láti sọ fún mi nǹkan tẹ́ ń sọ so what's happening. A round up ni my dear. Yes, a round up. A round up ni all right kò sí wàhálà Junior ṣé o sọ fún mi jàre. kò sí nǹkan. Dead gist. Oh, dead gist ni. Well, ṣe really, I'm a resurrect ẹ ni o. Yes, we will resurrect it. Àbí ẹ rò bí a mọ̀ pé ọ̀rọ̀ gold yẹn lẹ sọ àbí. So tiẹ̀ mọ̀ ń pa ìlú amú aṣe láti kàn. má dá wọn ló jáde dáàdi ti já wọn sí ni. Well, tẹ́ bá dẹ̀ insist pé ẹ sọ kankan. Ẹ insist báwo dé nìyẹn. Mọ̀. Tọ́. Ẹ mọ̀ pé mi ò kí ń bẹ́ ń tèmi. àwọn ọmọ bẹ́ẹ̀ mo mọ̀. Wá báwo la ṣe máa pín owó yẹn. Ẹ̀yin ni ẹ̀yin gist family ẹ̀yin lè máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kó sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. Ọlọ́wọ́ ṣíbí ṣọkọ yọkọ̀tọ̀. Àrólé náà ò gbẹ̀yìn ajú ní ọ̀bọ̀bọ̀ ọlọ́pọlọ pípé bàbá rẹ̀ lójọ. Jùmọ̀kẹ́ ajúmi bèbí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ olójú àrẹ́dẹ̀. Hello ìyàwó ẹ̀ dáadáa ni o bọ́lá mi ti sùn kẹ́ tí o believe pé orí time bomb owó la wà látijọ́ yìí stranger kan ló máa dé tó dẹ̀ ìgbà tó máa fi ṣàlàyé ara báyìí ló wá jẹ́ ọmọ bàbá tó talẹ̀ fún wa bàbá ní kòkó wọ́n tẹ̀ níyẹn ti ṣaláìsí tiẹ̀ ló bá ní kinní kan máàpù yẹn wà wájú mi báyìí pé wọ́n ní ilẹ̀ tí wọ́n tà fún wa o pé hidden gold wà ń bẹ̀ mo ní hidden gold I'm telling you mo kàn tí àti wo náà ni mo tẹ̀ tí àti wo ni pẹ̀lú máàpù lẹ́kìtì pẹ̀lú plan lẹ́kìtì wo ìgbà mo tẹ̀lé ẹ̀yàn tẹ̀lé locate ibi tí precise point yẹn wà. má pariwo sẹ́ẹ̀ ká tiẹ̀ bá débi kan náà ká tiẹ̀ wo bẹ́ẹ̀ àtọ̀ máa gẹ́tì ibẹ̀ náà pẹ̀lẹ́ díà. Okay, same here. Mo ti dé wá. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. Ọlọ́wọ́ ṣíbí ṣọkọ yọkọ̀tọ̀. Àrólé náà ò gbẹ̀yìn ajú ní ọ̀bọ̀bọ̀ ọlọ́pọlọ pípé bàbá rẹ̀ lójọ. Jùmọ̀kẹ́ ajúmi bèbí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ olójú àrẹ́dẹ̀. Ta ló tún kù níbẹ̀ ṣẹ́gbowẹ̀ ká pe wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ àárọ̀ náà lọ.
àwọn aládùn dé àwọn amúgbòròdùn to the left to the right to the left to the right ó tún ti gbiná yá àwẹ̀ mi fi kalẹ̀ sí. Óyá 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 àwọn aládùn dé óyá 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 àwọn aládùn dé. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. Ọlọ́wọ́ ṣíbí ṣọkọ ṣọkọ yọkọtọ. Àrólé náà ò gbẹ̀yìn ajú ní ọ̀bọ̀bọ̀ ọlọ́pọlọ pípé bàbá rẹ̀ ló jọ. Jùmọ̀kẹ́ ajúmi bèbí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ olójú àrẹ́dẹ́. Ta ló tún kù níbẹ̀ ṣẹ́gbọ̀wẹ̀ ká pe wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ àárọ̀ náà lọ. Looking out for what to do, come along with me. Àwọn aládùn dé, àwọn amúgbòròdùn to the left to the right, to the left to the right. Ó tún ti gbiná yá, àwẹ̀ mi fi kalẹ̀ sí. Àìgbẹ́dọ̀ Káyọ̀dé. Uncle. Kí ló fẹ́ ṣe? Mo kàn fẹ́ wọ́n ìgbà tó yẹ pé gold ni gbogbo wa dẹ̀ wá mo kàn ní kí help wa lónìí so that everything ma wà very sharp and fast. Gold ló ń wá o fẹ́ fi jígà o fẹ́ fi díìgì ilé mi o fẹ́ destroy ilé mi ṣé bí jẹ́gẹ́ bí ilé bàbá bẹ́ẹ̀ ni tó o fẹ́ wọlé mọ́ mi lórí. Uncle. Kí ni yẹ? Kí lẹ́yìn náà wá ṣe pẹ̀lú nǹkan tó wà lọ́wọ́ yín? Nílé mi. O ní nílé yín mo gbé instrument dání ẹ̀yin náà gbé instrument dání. Ṣé ilé ẹ̀ níbí ni àbí ilé ìjọ ilé bàbá bẹ́ẹ̀ nǹkan tó bá wù mí mo lè gbé jígà kí n mú glass mo lè mú everything ilé mi ni owó mi ló pa kí ni tiẹ̀ kó wà mí lọ́wọ́ pé kí ni mo fẹ́ lè ṣe tó bá ní gold wà ní ṣé ilé ẹ̀ ní gold wà ní. bọ̀ ẹ̀yin náà wá jí lóru ẹ wá. Ó yá tó bá lè kí n fi kí ní ìhẹ́ ìjórí ẹ̀ ó yá jẹ́ gbọ́n pàpọ̀ ẹ̀ báyìí. Ọkọ jẹ́ kí n ká kíní yẹn padà sódà tẹ. Má wọrí máa ka ó ṣe pẹ̀lẹ́ orí fowó ẹ̀ bá lé mi jẹ́ màá fọwọ́ ra mi tún ṣe ó ṣe jẹ́ kí n máa wò pàpọ̀ ẹ̀ báyìí. Ọkọ tẹ̀ ń ṣe yóò wà democratic because it's autocratic. Káàdì máa change mind mi o. Ẹ̀yin náà ẹ máa bọ̀ náà. Kí máa bọ̀ ajọ́ tún yàrá kan ni. Báyìí kó kìíní yọ. Olólórí kẹ́yìn tiẹ̀ jáde sí owó ti fẹ́ sọ tígà mọ́ ilé pé òun wá kìíní òun wá gold ilé ẹ̀ ni wọ́n rí gold mọ́ ni. Ó ti lè lọ máa fẹ́ bẹ́ẹ̀bù mi bẹ́ẹ̀. Wo orí yàrá ẹni straight kó máa lọ o. Àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Damn, Benene, Besinagimando. Damn. What if I want to say Bill Mawani? Come on, use your brain. Swallow. No problem. If I big guy in me, I come to wow. Uncle Benzi. Yo lẹ́ ń ṣe mí. Uncle Benzi. Shh, má pariwo, jókòó. Kí ló ṣẹlẹ̀? Kò sọ̀rọ̀ lálẹ́. Mo fẹ́ máa wo kí n lè máa gbọ́ bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ó gọ́ kí n àtọ̀.
ṣẹ́yìn ti di detective ni. Mo ní training now. Lásán lóògùn mo lọ sí US ni kí n máa ń ṣeré. Okay, mo ti gbọ́. Ṣorí mo ṣe wà yìí. Ju, mo ṣe wà yìí. I'm feeling so motivated. I'm feeling motivated. Ṣorí, Ju, tí kí ni ìbá délé tán. Tí nǹkan tá à ń sọ ìbá délé tán. Please promise me kó o ní jẹ́ kó get to your head. Mi ní fẹ́ kó gbàgbé ọmọ ẹni tí wọ́n ṣe. Mi ò lè gbàgbé ara mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ iye àwọn tó ń gbàgbé ara wọn. Àmọ́ iye àwọn tó yẹ kó ti fi kẹ̀kẹ́ ṣe mattress. Kò yẹ. I'm telling you, all I am trying to tell you is that you should be dogged with your plans. You know what I mean? Be dogged with your plans. Ẹ̀gbọ́n, kẹ́tẹ́ǹtì àti sọ lálẹ́ yìí ò yé mi. Àmọ́ iye àwọn tó ń gbàgbé ara wọn. Àmọ́ iye àwọn tó yẹ kó wọ́n ti fi kẹ̀kẹ́ wọ́n ti fi ṣe mattress. Yeah, you don't know? Oh, you don't know. Wọ́n ṣe mattress. Sorry, but what I am trying to tell you in essence is that you be dogged with your dream. Be dogged. Everything comes for free but doesn't come for cheap. Drew, getting something confused me. Everything that comes for free is not cheap. I mean, Damn, because all you know is currency. That's all you know. I'm sure you can share how much. You see, sometimes it could be how far or how many. Sometimes it could be how calm. You know what I mean? So you have to use your upper, your sixth sense. You know what I mean? Oh, what's he? Kí lẹ mú lálẹ́? See, surely life don't worry. Kò sẹ́ni tó fẹ́ kí n kò dá fún yàn. Wọ́n máa fẹ́ dá ẹ lórí rú. Wọ́n máa ilé ayé lásán wọ́n máa fẹ́ ṣe kó má mọ nǹkan tó ń ṣe mọ́. Láàárín ọ̀rẹ́ á dàbí ọ̀tá. Láàárín ọ̀tá á dàbí ọ̀rẹ́. Tí wọ́n máa ṣí sẹ́ǹsì tó ayé yìí ní kàgọ́ ilé ayé lásán náà fọwọ́ bá fi ilẹ̀ ká ṣàmà ṣe dáadáa. Ayé àkàmàrà ni. Àwọn alájú náà máa lájú kó má bàa gbégbá ẹ̀yẹn. You have to be intact. Don't you? Could you hear good news? Yeah. I'm trying to get it. So now you have to put your eye on the 3D. I'm around you. 3D. I'm show you. I'm around. Because I know Talawa. So you could go there. I'll be there. You know what I mean? You want me? Yeah. Look. There you go. Ṣàràsùn àwọn àbí ìmọ̀ràn jù gbà ní. Àjọ máa wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ ni. Mi bẹ̀rẹ̀ ẹ̀nà ẹ̀bẹ̀ sí agimá. Jẹ́ kí n wá bí jẹ́ ìlú kan báyìí. Sọ wọ́n máa rò pé mo sùn. Àwọn aládùn rèé o, kílẹ̀ ti wí. Àwọn aládùn, ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì, tó tún rẹwà. Bàbá màmá bébí bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ bò. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o. Àwọn aládùn kájọ máa ṣeré o.